Ọládùnjoyè Dámilọ́lá ọdọọdún làárọ̀ mọ́bì látẹ̀ ó ṣàmọ́dún. ọba tó mo ṣì fìlà forí ọba tó mo ṣì fìlà forí ọba. ọmọ bàbá Likis Dámilọ́lá kú ọdún o Ọládùnjoyè o kú ọdún o lọ́lá Ọlọ́run wàá ṣọ̀pọ̀ ọdún nílé ayé. ọmọ bàbá Likis ní sọjọ́ bí lónìí o Ọládùnjoyè o ọ̀pọ̀ ọdún àkúyẹ̀dùn àṣeyí sámọ́dún ọdún ayọ̀ ló sì mọ báwọn ṣe lé ayé. èmi wò lẹ̀ forí adé mo jẹ́ rọ́bà fi o kàkà kí rọ́bà fi máa yá di mọ́kùn ẹ̀sìn ọba ní. Dámilọ́lá olúwa dá ọ lọ́lá Ọládùnjoyè ọmọọba Rílíwánù o Dámilọ́lá o àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ báwọn ṣe lé ayé. ọdí báwọn sọdún bànújẹ́ láyé tó wá orógbó lórí ògbó obì lórí obì kúdà gbọdọdún orógbó àgbo gbọdọdún obì pọ̀ jọjọ ọmọọba òjókòrò mọdágọjọgọjọ Princess Balikis Dámilọ́lá Ọládùnjoyè ọmọ Táíwò ọmọọba Rílíwánù ọba òjókòrò tí sọjọ́ bí lónìí o èrò ẹ̀yà o ẹ wá bá ń kó nínú rẹ̀ aláyé rẹ̀ oníwà rẹ̀ tí sọjọ́ bí lónìí Dámilọ́lá o ìwọ ò ní sì ṣe láyé tó wà ọ̀nílùgbàdì àìsàn ọmọ bàbá Likis ọ̀nì tẹnugbó bí ọ̀wọ̀ láti ọba mi àtàìrọ̀ bí agogo ọ̀pọ̀ ọdún ìran lọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún ọmọ tí ọlọ́ní ọmọ ọ̀ṣọ́wó ọmọ tí ọlọ́ní ọmọ ọ̀ṣọ́lá ọmọ tí ọlọ́ní ọmọ sí ire gbogbo ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ gangan ni òjòjò níṣòwò kó mọ̀nàjà kókó kó lára ọ̀tá lé ara rẹ̀ ó lè ṣòwò ara rẹ̀ ó lè ṣọlá ara rẹ̀ ó lè sí ire gbogbo ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ gangan ni ọmọọba o tó ti yálé àwọn bàbá rẹ̀ gà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  mo ṣe kábíyèsí forí adé o kí n tó wọlé àwọn bàbá rẹ̀ ọmọ bàbá Likis Princess Balikis ó yá wá mọ̀ gbọ́ dídùn ẹnu mi mo fẹ́ wọnú ilé bàbá rẹ̀ lọ kó mú gègé kó mú tàkàdá kó wá mọ̀ fìwé lọ mórí mi iná tó ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ lọ́nìfẹ́ mọ́ gbọ́ dídùn ẹnu mi ìwọ lọmọ lọ́ta odò ọmọ lọ́kọ̀ nílùú Ṣẹ̀rí ọmọ káfọ́ pàwà ọmọ káfọ́ àjẹwà káwá mo fò gèdègèdè ọwọ́ wa kọ́ délé Ṣẹ̀rí ìwọ lọmọ jù wọ́n fàdéjù wọn nínú ilé bàbá rẹ̀ gangan ọmọ Líbẹ̀ ọmọ kò jẹ́ àkìtàn kún ọmọ abéjì sígbẹ̀dù ọba Baligidi ẹ̀yin lọmọ epo wẹ́líwẹ́lí níta kẹsàn-án kò ṣe fọkọ́rọ̀ kò ṣe fàdárò gbòòrò ò gbọ́dọ̀ kú ibẹ̀ ọmọ adádé owó rẹ̀ mọ́ ọmọ onífẹ̀ẹ́ ọ̀ní agbáṣẹ lẹ́nu Odùduwà ọmọ máa kúnlẹ̀ léwo owó wá níbẹ̀ nínú ilé bàbá rẹ̀ gà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  Ọládùnjoyè Àwórì ọmọ akẹsàn o wọ́n ní bá kẹsàn ó ga jù kùkùté tí bàbá ibà ti mú bọ́ léwọ́ lọ́wọ́ kékeré ọdẹ ni wọ́n ń ṣe ẹ̀yin lọ́mọ erin gbókun yìí bọ́dẹ ọmọ èrè fàkálù nínú ilé bàbá rẹ̀ gangan
ìlọmọ àgùntàn dúdú bọ̀ lọ́jọ́ nàmú bọ̀ wájú ọkọ̀ níjọ́sí òun ló wá parada lódì funfun ọmọ òní ọkọ̀ dànù lóṣù ọ̀la ọkọ̀ dànù lówó délé kíní dọ̀kọ̀nù lóṣù ẹ̀yìn gbọ́nà kíní dọ̀kọ̀nù lówó délé ìyàn sórí àkẹsàn ní dọ̀kọ̀nù káàkiri wọ́n yé gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù wọ́n yé gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn èèyàn tó bá gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù ènìyàn tó bá gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn ó dé tọkún yóò gbọ̀run lọ ní ọ̀run àrèmọ́bọ̀ oṣù ọmọọba o Princess Balikisi o èyí onílé bàbá kọ́mọ́ ní ti yeye ó ti yálé yeye rẹ o ìgbèyàn mojorú lé ẹ̀yin lọ́mọ apẹ́kúnlẹ̀ dọ́ba ìran yeye rẹ tó bí ọlọ́mọ làwọn lọ́mọ ajáwé lọ́ba lórí ẹ̀ṣọ́ ìdòye oyè mẹ́kùn ẹ̀ṣọ́ òmàràgà abilédowú àwọn lọ́mọ afigi ọba dáná nínú ilé yeye tó bí ọlọ́mọ ọmọ apọ́ndàmọ́ gàgàgàgàgà kí ẹ tọ́ mẹ́mu òwúrọ̀ ìgbèyìn ọmọ ojorú lé mo nígbèyìn kì í jòyàn dì lókun àfẹ̀yìntẹ́kọ̀ ní eléwẹ̀ràn ìran yeye rẹ lẹ́kùn tí ń fi torítorí àwọn ọlọ́mọ ẹkùn tí ń fi tìrùtìrù Princess Balikisi ṣé àkíńjọ́mù ẹkùn kẹ́kùn ń panijẹ nínú ilé yeye rẹ lónìí mo rí bá lọ́wọ́ yeye àti bàbá tó bí ọlọ́mọ ọ̀pọ̀ ọdún yẹ̀dún àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ọdún re ọdún dùnú ló sì mọ báwọn ṣe lé ayé bọ́bá wa níta ló kọrin ewì sí ọ létí Muinatu akéwì tí wọ́n wí àjọká adé tí ń gbére káyé